jẹ́ aṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lọ́jọ́ tòní tí ń ṣọjọ́ Saturday March 28 ọdún 2026 ìtawà nú ẹ̀ yìí. Ẹ̀yin tẹ̀ ń wò mí ẹ bá ń share fídíò yìí kó jẹ́ òwúlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ẹ̀yin oníràwọ̀ iná tó kọrin yan Aries tàbí láàrin March 21 sí April 20 lọ́jọ́ tòní ẹ máa rí nǹkan ọ̀dùnnú dáadáa. Gbogbo nǹkan á lọ bó ṣe yẹ kó lọ fún yín. Kódà lọ́jọ́ tòní máa wà very creative. Ọ̀pọ̀ ló yán jí pépé dáadáa tó ṣe pé gbogbo bẹ ṣe ń ṣe pátá ló máa dùn máwọn èèyàn nú látàwọn èèyàn lọ́rùn láyìíkáyìí tẹ́ bá wá sígé ṣíṣàkitiyan lílo tálẹ́ǹtì yín lórí iṣẹ́ dáadáa lọ́jọ́ tòní á bí kí wọ́n gbóríyìn fún yín á bí kí ẹ ráǹfààní àti orí gbámú dáadáa lọ́jọ́ tòní. Ẹ ṣe dáadáa sí àwọn èèyàn lè ní kẹsì àwọn kan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún kẹsì ṣe dáadáa sí àwọn ọmọ tó jọmọ wẹrẹ àwọn ọmọ kéékèèké ẹ ṣe dáadáa sí wọn lọ́jọ́ tòní dára. Nípa ọ̀rọ̀ iṣẹ́ yín kò sí wàhálà ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà dára. Nípa ọ̀rọ̀ owó kò sí problem rí owó ṣeéṣe kó wọlé fún yín ní ọjọ́ tòní. Góòdù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kọjá ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 10 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ ìrìpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20 lọ́jọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ pàápàá láàrin èèyàn àti mọ̀lẹ́bí ìbáṣepọ̀ èèyàn àti family àwọn ara dáadáa lọ́jọ́ tòní. Àyíká ilé máa gbalẹ̀ fún àlàáfíà àti ìdùnnú. Kódà ó ṣeéṣe kẹ́ máa ṣàwọn arrangement kọ̀ọ̀kan nù léyìn lọ́jọ́ tòní. Kẹ́ ráyè láti ṣàtúnṣe ilé dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ tòní dára púpọ̀ láti fi lo àkókò àti ìgbà pẹ̀lú mọ̀lẹ́bí pàápàá àwọn tó ṣe pé tọ́jọ́ mẹ́ta tiẹ̀ sí ríra ẹ lè bára sọ̀rọ̀ ìbáṣepọ̀ yín àwọn ara dáadáa ní ọjọ́ tòní. Àwọn nǹkan tẹ́ wá ti ń fẹ́ ṣe bóyá lé kíkọ́ ni bóyá láti tún lè ṣe ni ẹ lè ṣe lọ́jọ́ tòní tágbára bá wà kò sí problem. Ó sì ṣeéṣe kí àwọn bùkátà mọ̀lẹ́bí kọ̀ọ̀kan kó wà lọ́rùn yín tẹ́ fẹ́ falẹ̀ mọ́ ní ọjọ́ tòní. Gbogbo Ọlọ́run máa ràn yín lọ́wọ́. Nípa ọ̀rọ̀ iṣẹ́ kò sí wàhálà. Nípa ọ̀rọ̀ relationship yín kò sí problem. Nípa ọ̀rọ̀ owó náà kò sí wàhálà rárá. Grey jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 12 kù ìṣẹ́jú 15 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21 ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ fún yín. Ìfọ̀rọ̀wérọ̀ láàrin èèyàn àtàwọn tó rọ̀gbà yín ká ájágere dáadáa. Ọ̀rọ̀ ẹnu yín báyà dùn bí oyin lọ́jọ́ tòní. Ẹ lè fi béèrè orí ẹ lè fi béèrè owó ẹ lè fi béèrè kọ́kì kan lọ́wọ́ ẹnikẹ́ni lọ́jọ́ tòní tẹ́ bá mọ̀ pọ́ lè ṣe fún yín. Ẹ̀yin àtọ̀gá yín níbi iṣẹ́ ìbáṣepọ̀ yín náà àwọnú ara dáadáa lọ́jọ́ tòní. Àwọn ẹ̀gbọ́n àwọn àbúrò àwọn tó súnmọ́ yín pẹ́kípẹ́kí tẹ́jọ wà lọ́jọ́ tòní adùn máa wà láàrin yín ìdùnnú àtayọ̀ máa wà láàrin yín tó ṣe é pé àwọn ìdí àgàn máa tún wà lọ́pọlọ yín tó ṣe é pé tẹ́ bá ṣàlàyé fún àwọn èèyàn nípa àwọn ìdí àyè ó ṣeéṣe kó ràn yín lọ́wọ́ ní àyèkáyè kó tún ràn wọ́n lọ́wọ́ dáadáa ní ibi iṣẹ́ gan pẹ̀lú. Ọjọ́ tòní adára kò ní sí wàhálà kò ní sí ìdààmú ṣùgbọ́n ẹ má sọ̀rọ̀ àsọjù láwùjọ débi pé secret yín á máa hàn jáde káàkiri kẹ̀kí ìsara. Nípa ọ̀rọ̀ iṣẹ́ kò sí wàhálà ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára. Nípa ọ̀rọ̀ owó náà kò sí problem rárá. Mustard jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 kù ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 1 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ mi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22 ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ látàrí pé ẹ máa falẹ̀ mọ́ṣẹ́ dáadáa kẹ́ lè ráǹfààní àtòrí ńlá lágbámú bí owó la máa ṣe yín lọ́jọ́ tòní bí kẹrí ṣe bí kẹrí àánú gbà bí kẹrí àwọn àǹfààní jẹ dáadáa ló máa rí lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ó dára kẹ́ tẹpá mọ́ṣẹ́ dáadáa kẹ́ lè ráǹfààní àtòrí gbámú. Àwọn kankan máa wà lọ́rùn yín lásìkò yìí tẹ́ fẹ́ falẹ̀ mọ́ bóyá ọjà rírà sí ni bóyá ìnáwó kan ni. Àwọn kankan máa wà lọ́rùn yín tẹ́ fẹ́ mójútó dáadáa tó ṣe é pé a fẹ́ nílò owó rẹpẹtẹ. Àsìkò yìí dára púpọ̀ kẹ́ fi falẹ̀ mọ́ṣẹ́ tẹ́ bá ṣe falẹ̀ mọ́ṣẹ́ sí dáadáa lọ́jọ́ tòní lẹ́yìn fẹ́ ráǹfààní àtòrí gbámú sí o. Ọjọ́ tòní ọjọ́ tó dára ni nínú ìgbésí ayé yín tẹ́ lè fi wá ìdàgbàsókè fúnra yín. Kódà ẹ lè fi ra àwọn nǹkan ní bóyá ilé kíkọ́ ni bóyá mọ́tò rírà ni bóyá ẹ fẹ́ fi dá business tuntun lẹ̀ ní gbogbo ẹ̀ lẹ lè ṣe ní ọjọ́ tòní. Gbogbo nǹkan tó bá máa bíire fún yín ni kẹ́ wá bẹ́ẹ̀ fẹ́ falẹ̀ mọ́. Nípa ọ̀rọ̀ iṣẹ́ kò sí wàhálà relationship yín dára ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín kò sí problem rárá. Nípa ọ̀rọ̀ owó náà sì rè kò sí wàhálà. Dark green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 kọjá 30 ìṣẹ́jú sí aago 3 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ iná tó gbóná rírì Leo ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ fún yín látàrí pé ẹ máa ronú jinlẹ̀ dáadáa nípa abẹ́ ìfẹ́ ní ìdàgbàsókè nípa báyìí yín ṣe fẹ́ yí padà gbogbo ọ̀nà tẹ́ fẹ́ gbé gbà tí nǹkan á fi dá lẹ́ẹ̀ máa rò lọ́tùn lósì gbogbo ẹ̀ sì rí àpadà bí oore. Ó dára kí ẹ ṣàwọn nǹkan tó ṣe é pé á bí improvement inú ìgbésí ayé yín. Ẹ falẹ̀ mọ́rọ̀ ara yín ẹ ronú jinlẹ̀ nípa ibi tẹ́ ti ń bọ̀ ibi tẹ́ dé dúró àti ibi tí ẹ̀ ń lọ ọ̀nà tẹ́ lè gbé gbà tí gbogbo nǹkan á fi lọ déédéé fún ìgbésí ayé yín. Òun ni kí ẹ falẹ̀ mọ́ dáadáa lásìkò yìí. Ó dára kí ẹ múra dáadáa kí ẹ̀dùn rí lójú ní ìmúra tó lè mú yín tayọ láwùjọ. Àyíkáyè tí ẹ bá ń lọ lọ́jọ́ tòní ẹ rí dájú pé ẹ lọ pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀ kẹ́ ṣe dáadáa sáwọn tó rọ̀gbà yín ká. Ọjọ́ tòní ọjọ́ ayọ̀ báyìí òun ni ó jẹ́ fún yín látàrí pé àwọn nǹkan oríire ó ṣeéṣe kó wáyé nínú ìgbésí ayé yín lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ẹ tún lè láwọn èròǹgbà rere tó ṣe é pé ó lè bí kí ayé yín kí ó yí padà sí rere. Ọjọ́ tòní iṣẹ́ yín kò sí wàhálà. Nípa ọ̀rọ̀ ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà kò sí problem. Nípa ọ̀rọ̀ owó kò sí wàhálà rárá. Ó ṣeéṣe kiri owó kó wọlé fún yín lénìí. Wáìnì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí.
oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22 ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé kò sí problem ṣùgbọ́n àwọn nǹkan kan máa ṣẹlẹ̀ nínú ọkàn yín ẹ máa fíìlì àwọn feeling kan nínú ọkàn yín tó ṣe é pé ó lè fẹ́ bí dàrúdàpọ̀ kan ẹ lè máa bánú sọ púpọ̀ lọ́jọ́ tòní tó ṣe é pé àwọn ẹ̀mọ́ inú yín á máa bá yín sọ̀rọ̀ rẹpẹtẹ ohun tó sọ sí yín lọ́kàn wá dára kí ẹ tẹ̀lé gbogbo nǹkan tó bá ń sọ sí yín lọ́kàn lọ́jọ́ tòní látàrí pé nǹkan tí yóò dára ni ó sì dára púpọ̀ kẹ́kọ̀ọ́ bí ara sáwọn àlátẹ̀bálá lásìkò yìí ẹ máa lálàá gidigidi gan àwọn àlátẹ̀bálá ó ṣeéṣe kí ó wá sí ìmúṣẹ kí ẹ kí sára ó wá dára kẹ́ àwọn àkókò kan sọ́tọ̀ láti fi ṣe prayer láti fi wà lẹ́yìn nìkan gbogbo nǹkan tó bá dàbí spiritual work pátá lè sì lè ṣe lásìkò yìí ẹ fẹ́ bọ ẹgbẹ́ ni ẹ fẹ́ ṣe prayer ẹ fẹ́ ṣe sàárà ni ẹ lè ṣe níwu èní ó dára púpọ̀ ó lè bí àǹfààní ó lè bí oore fún yín ní ọjọ́ iwájú nípa ọ̀rọ̀ iṣẹ́ kò sí problem tẹ́ bá lè falẹ̀mọ́ṣẹ́ tẹ́ẹ̀sì finú tẹ́nikẹ́ni yàtọ̀ sóhun ọkàn yín nípa ọ̀rọ̀ relationship yín kò sí wàhálà nípa ọ̀rọ̀ owó kò sí problem rárá green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí ẹ̀yin tẹ́ wò mí ẹ bá ń share fídíò èkó jẹ́ òun látàǹfààní fọ́pọ̀ ènìyàn oníràwọ̀ afẹ́fẹ́ márùn mi fín Libra tàbí láàrin September 23 sí October 22 ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára ìbáṣepọ̀ yín àtàwọn tó jẹ́ ọ̀rẹ́ àtàwọn tẹ́jọ́ ń kóra yín kiri á dára púpọ̀ púpọ̀ ẹ máa fẹ́ socialize dáadáa lọ́jọ́ tòní ẹ máa fẹ́ bá dúdú ṣe bá kúkúrú ṣe bá gígùn ṣe gbogbo èèyàn la fẹ́ bá yín ṣe lọ́jọ́ tòní tẹ́yìn náà sì ṣetán láti bá wọn ṣe lénìí báyìí ọjọ́ tó dára ló jẹ́ láyìíká yín ẹ lè fi ráǹfààní àtòrí láyìíká àwọn ọ̀rẹ́ yín ó dára kí ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́ ó dára kí ẹ lo àkókò àti ìgbọ́wọ́rọ̀lẹ́ lẹ́yìn ibi iṣẹ́ pẹ̀lú àwọn tó jẹ́ àwọn látùmọ̀ yín tí ẹjọ́ nífẹ̀ẹ́ ara yín bí ọ̀rẹ́ ó dára púpọ̀ lọ́jọ́ tòní kí ẹ ṣe bẹ́ẹ̀ láàyè iṣẹ́ yín náà sì rí ẹ máa rí sọ́pọ́ọ̀tì àwọn tó jẹ́ bí àwọn tí ẹ̀jọ́ ń ṣiṣẹ́ àwọn akẹgbẹ́ yín máa sọ́pọ́ọ̀tì yín dáadáa ní ọjọ́ tòní kò sí wàhálà rárá lọ́jọ́ tòní gbogbo nǹkan máa lọ bí ó ti ṣe yẹ kó lọ ẹ lè ráǹfààní jẹ lára rẹ̀ lọ́jọ́ tòní nípa ọ̀rọ̀ iṣẹ́ kò sí problem ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára nípa ọ̀rọ̀ owó kò sí wàhálà rárá navy blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22 ọjọ́ tó dára báyìí lọ́jọ́ tòní jẹ́ o iṣẹ́ yín á lọ dáadáa kò ní sí wàhálà kò ní sí dààmú níbi iṣẹ́ yín báyìí ó ṣeé ṣe kí ẹ fẹ́ máa ronú nípa àwọn nǹkan tí ó tún lè bí kí iṣẹ́ yín kó tún lọ sókè dáadáa sí ẹ máa fẹ́ dúró lórí pé ipò iṣẹ́ yín gbọ́dọ̀ yí padà lọ́jọ́ tòní tó sì jẹ́ pé gbogbo ọgbọ́n ìmọ̀ àtòyé tẹ́ bá lò pátá idea tẹ́ bá lò máa fún yín positive result ó dára kí ẹ falẹ̀ mọ́ṣẹ́ dáadáa lọ́jọ́ tòní kẹ́ gbé iṣẹ́ yín wò kẹ́ wọ̀nà tẹ́lẹ̀ gbégbà láti jẹ́ kí iṣẹ́ yín tún ní ìdàgbàsókè ọjọ́ tòní dára kẹ́ fi ṣe dáadáa sáwọn customer yín ẹ ṣe dáadáa sí wọn ẹ bá wọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́ bá wọn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín dáadáa lọ́jọ́ tòní kò sí wàhálà ọ̀rọ̀ iṣẹ́ yín tẹ́ bá falẹ̀ mọ́ dáadáa ó ṣeéṣe kó bí àwọn improvement kan fún yín ní àsìkò yìí nípa ọ̀rọ̀ relationship yín kò sí problem ọ̀rọ̀ owó náà sì rè kò sí wàhálà rárá ire owó ṣeéṣe kó wọlé black jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ fún yín o látàrí pé ó ṣeéṣe kí ìrìn àjò kó fẹ́ wà lẹ́sẹ̀ yín bákan ẹ máa fẹ́ travel lásìkò yìí o ó ṣeé ṣe kí èèyàn introduce yín sí ibì kan tó ṣe pé àǹfààní kan wà ńbẹ̀ tó ṣe pọ́nà jíjìn ni ó ṣeé ṣe kẹ́ ẹ ráǹfààní jẹ láti ìlú òkèèrè ó sì ṣeé ṣe kó ṣe pé máa travel tó bá jẹ́ travel yẹn máa jẹ́ ti iṣẹ́ èyíkéyìí travel tó bá wáyé lásìkò yìí á béèrè fún yín tó ṣe pé ọgbọ́n ìmọ̀ àtòyé yín á tún lé kan sí lọ́jọ́ tòní ẹ máa láwọn idea tuntun kan tó ṣe pé á ràn yín lọ́wọ́ ọjọ́ ìtòní tún dára púpọ̀ fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ ẹ̀ láti fi wá ìmọ̀ ẹ wá ìmọ̀ kúmọ̀ lọ́nà tó lè gbàrún gbèsè ayín lọ́wọ́ gbogbo ìmọ̀ tí ẹ bá mọ̀ lénìí á ràn yín lọ́wọ́ fún àǹfààní ọjọ́ iwájú nípa ọ̀rọ̀ iṣẹ́ kò sí wàhálà rárá lọ́jọ́ tòní nípa ọ̀rọ̀ ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín ó dára púpọ̀ kò sí problem ẹ wá fi ìgboyà mójútó ohunkóhun ní ọjọ́ tòní kẹsì lu ọpọlọ pípé tọ́lọ́ fún yín lórí ohunkóhun kí gbogbo nǹkan lè já geere nípa ọ̀rọ̀ owó kò sí wàhálà ire owó ṣeéṣe kó wọlé dark purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19 nípa ọ̀rọ̀ iṣẹ́ yín kò sí problem rárá ní ọjọ́ tòní o látàrí pé ó ṣeé ṣe kí ẹ ráwọn yípo padà kánú gbèsè yín lọ́jọ́ tòní ènìyàn kan rèé tó ṣeé ṣe kí wọ́n support yín ẹnìyẹn lè jẹ́ bí olólùfẹ́ yín ó lè jẹ́ ní tẹ́jọ́ dà kọ́kọ́ pọ̀ ẹ ṣeé ṣe kí ẹ ráǹfààní kan jẹ lára wọn ó ṣeé ṣe kí ẹ rí ìgbárùkùtì kan lára wọn ní ọjọ́ tòní tá a mú yín ní ọkàn balẹ̀ dáadáa ọjọ́ tòní jọjọ́ tó dára púpọ̀ láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín ìbáṣepọ̀ yín máa wọnú ara kódà ó ṣeé ṣe kí ẹ fẹ́ máa ní sexual urge dáadáa ní àsìkò yìí púpọ̀ tó ṣe pé ìyẹn máa tún gbé kí ẹ̀yin àti olólùfẹ́ yín kí ìbáṣepọ̀ yín kó tún dùn kò ní arìnrìn dáadáa ọjọ́ tòní tí wàá dára láti fi ronú jinlẹ̀ láti fi introspect nípa ọ̀nà tẹ́lẹ̀ gbégbà táyé yín máa yí padà tá dọ̀tun tá yí padà sí rere nípa relationship yín kò sí wàhálà òye owó ṣeéṣe kó wọlé kódà láti ibi tí ó ṣe pé ẹ ò ti ẹ̀rọ kò tí rárá ó ṣeéṣe kẹ́ ráǹfààní jẹ́ ń bẹ̀ lénìí
wáìnì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 ní àṣálẹ́ sí aago 8 kọjá ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbìnú Aquarius tàbí láàrin January 20 sí February 18 ọjọ́ olólùfẹ́ lọ́jọ́ tòní jẹ́ fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí pátá. Ẹ̀yin àti olólùfẹ́ yín ìbáṣepọ̀ yín máa wọnú ara, ìjà lè wáyé díẹ̀ kẹtùjọ rẹ díẹ̀ lọ́jọ́ tòní, ṣùgbọ́n àsìkò tẹ́ fi rẹ́ máa pọ̀jù àsìkò tẹ́ fi ní ìṣù lọ. Ìbáṣepọ̀ yín máa dára, ìṣù tẹ́ ti ní láti bí àná gbogbo ẹ máa rọlẹ̀ á máa yanjú lọ́jọ́ tòní o. Kò sí wàhálà rárá láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín lénìí. Ó dára kẹ́ yọ ọjọ́ tòní sọ́tọ̀ fún olólùfẹ́ yín kẹ́ fi lò àkókò àti ìgbà papọ̀. Abiki relationship yín kó improve, abiki marriage yín kó lọ dáadáa, gbogbo kó lọ dáadáa nínú ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín lénìí. Kò sí wàhálà nípa ọ̀rọ̀ iṣẹ́, kò sí problem, relationship yín á lọ dáadáa. Nípa ọ̀rọ̀ owó náà sì rèé, ẹ máa rá àǹfààní àtòrí gbámú torí inú dídùn báyìí lè móríyá. Tí inú yín bá ti ń dùn ẹ lè fàlẹ́mọṣẹ́ dáadáa láti rírí gbámú. Deep pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 8 kọjá ìṣẹ́jú 15 ní àṣálẹ́ sí aago 10 kù ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 19 sí March 20 ọjọ́ tó dára náà lọ́jọ́ tòní jẹ́ fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí látàrí pé iṣẹ́ tẹ bá tẹpá mọ́ lẹ máa fi róore gbámú. Ẹ fálẹ̀mọṣẹ́ dáadáa ní ọjọ́ tòní, ẹ tẹpá mọ́ṣẹ́ kẹ́ lè ráǹfààní àtòrí gidi gbámú. Gbogbo nǹkan á lọ dáadáa fún yín lọ́jọ́ tòní tẹ bá lè gbà tí mọ́ṣẹ́, ṣùgbọ́n bẹ ṣe ń ṣiṣẹ́ ẹ tún máa fojú ẹ̀gbẹ́ kan wò lè rárá yín o látàrí pé ó ṣeéṣe kí àìlera díẹ̀ kò fẹ́ jẹyọ lọ́jọ́ tòní kí ẹ kéésàrà púpọ̀ ṣùgbọ́n o tíṣẹ́ bá pọ̀ lọ́rùn yín ẹ má ṣe wá ní pé ẹ fiṣẹ́lẹ̀ lọ sùn torí pé ìyà ọjọ́ ọ̀la nìyẹn. Tẹ bá fiṣẹ́lẹ̀ gbogbo àpadà ṣókì yín lọ́rùn tó bá padà di ọ̀la àbí Monday tí yẹn sì máa wá lágbára púpọ̀ ní ọrùn yín. Kẹ́ kíyèsára dáadáa ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ yìí, ẹ ṣe nǹkan yín létò ètò, ẹ má kọrin méjì bọ́ná lẹ́ẹ̀kan ṣoṣo kó má rẹ̀yìn tẹ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ fẹ́ balance méjèèjì bóyá fẹ́ dára. Ọjọ́ tòní adára sunwọ̀n láṣẹ Èdùmàrè. Dark green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Ọ̀rọ̀ iṣẹ́ ò sí wàhálà, ọ̀rọ̀ bá ṣe pẹ̀yàn tó lólùfẹ́ yín kò sí problem, ó ṣeéṣe kẹ́kọ̀ọ́ máa ń káyè tí wọ́n rẹpẹtẹ torí iṣẹ́ lọ́jọ́ tòní. Nípa ọ̀rọ̀ tówó kò sí wàhálà rárá. Aago 7 láàárọ̀ sí aago 8 kọjá ìṣẹ́jú 15 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lọ́jọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń wò mí pátẹ́ bá ń share fídíò èkó jẹ́ òlú àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Má gbàgbé pé Ọlọ́run bọ Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.